Yoruba Nation ó tún ti zẹ̀ ó èèmọ̀ ńlá leléyìí o kí ni ká ti gbọ́ pé wọ́n rọ ọba lóyè ọba Gandhi the RCCG pastor tó joyè Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ sí ṣe é rántí pé ariwo ta nígbà kan tí pastor yìí fẹ́ gorí oyè àwọn kan tiẹ̀ ń wò pé pastor yìí tó jẹ́ RCCG pastor yìí ṣé pastor lè máa jẹ gbogbo àwọn nǹkan tí kábíyèsí máa ń jẹ ṣé pastor lè máa wọlé ìgbàlẹ̀ àbí kí wọ́n ti máa ń pè gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá gbogbo traditional stuff tó máa ń ṣe so ó wá ń ya gbogbo èèyàn lẹ́nu pé báwo ni pásítọ̀ ṣe máa sọ pé ọlọ́run ní kóun lọ jẹ oyè traditional kó lọ joyè ọba wẹ́ ó kù sọ́wọ́ pásítọ̀ fúnra ẹ̀ nítorí pé àrántí pé ńgbà yẹn wọ́n sọ pé ọlọ́run ló ní kí àwọn lọ joyè ọba àmọ́ báyìí wọ́n máa ti lé pásítọ̀ kúrò wọ́n ti lé wọn kúrò gẹ́gẹ́ bí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ tó tiẹ̀ jẹ́ pé gbogbo èèyàn wá ń wò pé báwo ló dẹ̀ ṣe wá rí báyìí ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí o àwọn ọmọ Yorùbá níbo là ń lọ disgrace upon disgrace kódà gbogbo àwọn àgbàlẹ̀ wa náà ti fèlè wa tán yàtọ̀ sáwọn tí wọ́n ti determine pé àfi kí Yorùbá Nation dúró kí gbogbo ẹ̀sìn yìí gbogbo yẹ̀yẹ́ tó ń tadé àwọn kábíyèsí wa àwọn ọba wa kó dópin. Welcome to DIGINAIJA. Remember to like, follow and share. Tẹ́ ẹ bá rántí pé bàbá Ọbásanjọ́ náà wọ́n fi àwọn ọba wọ́n pa gidi gan tí wọ́n disrespect wọn openly tí wọ́n yẹ̀yẹ́ wọn ní wọ́n yẹ̀yẹ́ wọn bí ọmọdé bí ọmọ primary school tán ní ẹ dìde ó yẹ ẹ jókòó ẹ tún dìde ó yẹ ẹ tún jókòó tẹ́ ẹ bá rántí tó di ọ̀rọ̀ tó káàkiri tó tiẹ̀ mú àbùkù bá ilẹ̀ Yorùbá nítorí pé gbogbo àwọn èèyàn ló mọ̀ pé àwọn ọmọ Yorùbá àti àwọn àgbà Yorùbá wọ́n máa ń ní regard fún ara wọn ṣùgbọ́n nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ó wá ń jà àwọn èèyàn lẹ́nu àwọn ẹ̀yà tó tiẹ̀ jẹ́ pé wọ́n lẹ́nu ọ̀rọ̀ níbi tí Yorùbá bá ti lẹ́nu ọ̀rọ̀ wọn gbà báwo ni àwọn Yorùbá yìí ṣe wá ń ṣàwọn kábíyèsí wọn báyìí tẹ́ bá tún wá rántí èyí tó tún wá ṣẹlẹ̀ tó tún lágbára jù yẹn lọ tó káàkiri gbogbo àgbáńlá ayé ìyẹn ni certificate president wa tó di ọ̀rọ̀ gbọ́nmi sí omi òtó tí kò yé gbogbo èèyàn pé ibo lẹ ti rí certificate táwọn Chicago State University gan sọ pé certificate tí president fún INEC àwọn kọ́ làwọn fún wọn ò pé àwọn ò mọ̀ nípa ẹ̀ tó wá di pé president fún ààrẹ wọ́n fún INEC ní certificate tí ò yẹ kan fún wọn tó di ọ̀rọ̀ tó lágbára tó sì mú disgrace bá gbogbo ọmọ Yorùbá nítorí pé ààrẹ wa ọmọ Yorùbá náà ni wọ́n jẹ́ ìdí rèé o tá a ṣe wá ń sọ pé kí gbogbo yín kẹ́ ẹ gbárùkù ti Yorùbá Nation gbogbo ọmọ Yorùbá tòótọ́ kò yẹ kí gómìnà kan tàbí political officer kan kí wọ́n máa fi àwọn kábíyèsí wa pa bó bá ṣe wù wọ́n kó máa ọ́dà àwọn bí ọmọdé àmọ́ a ti sọ tẹ́lẹ̀ náà olóyè Sunday Igboho ṣá owó baba dami ti sọ tẹ́lẹ̀ yìí pé ẹ̀yin kábíyèsí oníjẹkújẹ ẹ ṣọ́ra yín nítorí irú nǹkan báyìí náà ni kí yẹ̀yẹ́ má bàa máa ta lé yín kán máa gba yín sọ̀tún gba yín sósì tẹ́ bá rántí pé celebration ńlá náà ni wọ́n fi gbé ọba Gandhi tí wọ́n fi ṣe installation wọn láìpẹ́ àmọ́ kóòtù ti ní alàgbà Gandhi pastor Gandhi tó joyè Ṣọ̀ún ẹ tètè máa lọ o kò sáyè fún yín mọ́ kóòtù ti lé wọn dànù kúrò lórí oyè wá rí i pé ọ̀rọ̀ tó lágbára ni Yorùbá àti ọ̀rọ̀ ẹ̀yìn àti ìjẹnilẹ́sẹ̀ ìwà ọ̀dàlẹ̀ 5 and 6 ni wọ́n lára ohun tí ó fa bí wọ́n ṣe yọ Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ òun náà ni ohun tó ní ṣe pẹ̀lú òfin ọ̀rọ̀ ìjọba àti tradition èwo ló lágbára jù èwo ló yẹ ká tẹ̀lé èwo ló cause problem láàrin kan ó wà lára nǹkan tí àwọn mọ̀lẹ́bí ìdílé Pastor Gandhi tó jẹ ọba Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ ẹgbẹ́ ohun tó sọ kẹ́yìn náà wá rí àwọn ohun tó fa wàhálà tó fi di pé wọ́n ní láti yọ ọba yìí gẹ́gẹ́ bí court ṣe sọ gẹ́gẹ́ bí court ṣe paláṣẹ ẹjá gbọ́. olórí ẹbí ìdílé Láòyè tí mo sì ń darí gbogbo ìdílé Láòyè wọ́n gàjí wà ṣùgbọ́n èmi lórí ẹbí mo wá ń gbẹnu sọ fún gbogbo ìdílé wípé èmi lórí ẹbí Alhaji Garba Lawal Tẹ́wọ́gbọ́lá Ọláoyè tí gbogbo èèyàn mọ̀ sí Kashman fọ́ọ̀mù tí gbogbo ilé tí wọ́n ṣe tí wọ́n tẹ̀
ó ti tán àti close form tí ọ̀sẹ̀ nìkan kan tó lè gba fọ́ọ̀mù mọ́ Mọ́gàjí yìí tó jáde nílé àwọn Gandhi ó wá lọ tẹ fọ́ọ̀mù lọ́wọ́ ara rẹ̀ lẹ́yìn tí sẹ́kítì ìdílé tó yẹ kó sáyẹn rẹ̀ kó sáyẹn kéde bí ti sọ ẹ̀. nígbà tá a ta fọ́ọ̀mù wọn kọ́ tó ní ká má ti sí Gandhi sì wálé nígbà yẹn wọ́n wálé ní 40 ọjọ́ bàbá nígbà wọn bí tẹ́lẹ̀ ó lóun ní interest nígbà tó lóun ní interest gbogbo wa lọ bá padà sí US nígbà wọn padà sí US tó dé tó dọ̀nà lọ́wọ́ wá ní òun ní interest tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò mọ ibi ó belong sí àwọn èèyàn náà wọ́n sọ fún pé ibi tó belong sí ibi ilé yìí ní ìwà ẹ̀yìn ni a sọ fún un nígbà wọn sọ fún un tó wá ní òun náà ní interest láti ra fọ́ọ̀mù but then fọ́ọ̀mù ti close gbogbo ilé ti gbà pé kí fọ́ọ̀mù close wọ́n sì ti close fọ́ọ̀mù àti close fọ́ọ̀mù ní bàbá Mọ́gàjí bẹ́ńdà pé ọmọ wá láti inú ilé kan náà lẹ́yìn ọ̀rẹ́yìn bàbá Mọ́gàjí wá lọ print a form on his own without the knowledge of the family without my conscience kò sọ nǹkan kan fún mi ó di pé ń dá nǹkan rẹ̀ tí ó ti mú secretary mi. gbé fọ́ọ̀mù tó bá close bí ọba close ṣèbí ńgbà táwọn ọmọ ọba bá dé tí wọn bá láwọn fẹ́ gba fọ́ọ̀mù tí wọn fẹ́ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọba ṣé èmi ní sọ pé kí wọn má forúkọ lẹ̀ ńgbà tá a tó dé họ́ọ̀lù láì gba fọ́ọ̀mù láì gba nǹkan kan àwọn méjì tó forúkọ sílẹ̀ ńbẹ̀ tí àwọn council gan tí wọn witness ẹ̀ pé àwọn méjì yìí o ẹ jẹ́ wọn forúkọ lẹ̀ ṣé èmi náà mo tó ṣe yín inú 25 èèyàn bí Fọlábí ọgbà fọ́ọ̀mù bí ọgbà nǹkan kan alẹ́ nìkan ṣoṣo ni wọ́n mú un. Gandhi bá sọ pé túláàsì òun ó joyè o ò lè jẹ oyè ó ní gọ́ọ̀lù lọ́rùn òun nìkan ò lè dáhùn dúró gọ́ọ̀lù lọ́rùn àwọn náà ní gọ́ọ̀lù lọ́rùn àwọn pé kí àwọn náà wá jẹ oyè so ẹjọ́ méjèèjì ti bẹ court up till now wọ́n ṣe rí judgement sí 3rd and 12th October. kìsìpá náà ti lọ́mọ ìyá ti lọ́mọ ìyá wálẹ̀ ṣùgbọ́n òfin ilé ẹjọ́ làwọn afọ́ gbọ́dọ̀ tẹ̀lé àfẹsẹ̀ gọ́fúnà yìí rárá àmọ́ páwọn ayé ni ẹ̀ dà láàmú tọrọ sọ ọ ti sọ tẹ́lẹ̀ yìí pé ní tí ó da ìdílé rú tí ó dà lùkàn rú òun ọ̀fẹ́ òun ò sì fẹ́ ọba tí wọ́n jẹ tí wọ́n yọ eléyìí wọn à ń sọ fúnjọba pé wọ́n mọ̀ tíráì pé wọ́n fi jẹ oyè kìí ṣe ọmọ iye gidi fún ìlú Ògbómọ̀ṣọ́. gẹ́gẹ́ bá a ṣe gbọ́ Ọ̀yọ́ State High Court l'Ógbómọ̀ṣọ́ ló yọ ọba Gandhi ò náà lé wọn dànù kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti kọ́kọ́ yàn wọ́n ní September 8 2023 tán fi ṣe installation nígbà yẹn ṣùgbọ́n kóòtù sọ pé illegal nífinijọ ìyẹn hàn látàrí ìfẹ̀sùn kan tí Prince Kabiru Láòyè tí wọ́n ṣe. Prince Kabiru jẹ́ relative sí wọn àwọn kan tiẹ̀ sọ pé àbúrò wọn ni so kóòtù ti wá sọ pé àwọn ò fẹ́ rẹ́ anybody lórí oyè Ṣọ̀ún yẹn hàn títí tí ọ̀rọ̀ kéèsì yẹn máa fi parí àbẹ́ẹ̀rí báyìí. Àwọn ìbéèrè tẹ máa béèrè tí wọ́n máa ròyìn lọ́kàn ní pé nígbà tí pásítọ̀ fi ìjọ Ọlọ́run sílẹ̀ fún ìjọba ayé kí ni ká ti pè é ṣọ́lọ́run náà ló sọ pé kó lọ jọba àmọ́ kò máa sóhun tọ́lọ́run ò lè ṣe kò sí ohun àṣeyọ̀hún lọ́lọ́run ọba àmọ́ tó bá rí bẹ́ẹ̀ nǹkan tọ́lọ́run bá ti sọ kò máa lè yí padà ẹni tó bá jẹ́ pọ́lọ́run ló sọ pé kó lọ sórí oyè ẹnikẹ́ni ò máa lè yọ nítorí ẹni tọ́lọ́run bá ń bẹ̀ lẹ́yìn ẹ̀ kò sí ẹni tó lè lé e dànù tọ́lọ́run bá ní kó lọ joyè tó dẹ̀ joyè yẹn kò sẹ́ni tó lè lé ẹ dànù ńbẹ̀. Ìbéèrè tẹ́ máa béèrè ni pé ọba Gandhi báyìí tí wọ́n ti sọ ń gbà yẹn pé Ọlọ́run ní káwọn lọ joyè ṣé Olúwa ló pe ọba Gandhi àbí ọba Gandhi ló pe ara rẹ̀ sórí oyè ọba tí wọ́n sì ń sọ pé Ọlọ́run ló ní kí àwọn lọ joyè ara nǹkan tá à ń sọ rèé o ẹ̀ẹ̀kan tọ́lọ́run ò bá sọ ẹjọ́ ẹ má sọ o nítorí irú nǹkan báyìí ni ìtìjú ńlá gbà lélẹ́yìí jẹ́ fún gbogbo ọmọ Yorùbá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ lóríṣiríṣi sáwọn àgbàlagbà wa àwọn èèyàn ńláńlá wa kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Yorùbá jẹ́ ẹ̀yà tó ní agbára tó sì jẹ́ pé a ní culture a ní ìṣẹ̀ṣe tí ò dẹ̀ yẹ ká fi wọlé òun la ṣe
ni olóyè Sunday Igboho ṣàṣẹ ń pariwo pé Yorùbá Nation ní solution o tó fi jẹ́ pé government wọ́n máa respect the people of the land, wọ́n á respect nǹkan táwọn èèyàn bá ń fẹ́, òun ṣe pé kí wọ́n kàn máa impose nǹkan tó bá wù wọ́n sórí àwọn èèyàn. Ṣáwọn ọba Yorùbá tiẹ̀ wá níyì mọ́ báyìí? Ta ló respect wọn báyìí? Ọọ̀ni of Ifẹ̀ ní láti bá a dá sí àwọn nǹkan ìtìjú yìí tí àwọn ọba wa ń rí lójoojúmọ́. Rántí pé lórí ti bàbá Ọbásanjọ́, Ọọ̀ni of Ifẹ̀ ti jáde officially láti address bí bàbá Ọbásanjọ́ ṣe disgrace àwọn ọba Yorùbá, nítorí ẹni ọba Yorùbá tí wọ́n bá disgrace wọ́n disgrace Ọọ̀ni of Ifẹ̀ náà ni òun, nítorí ọba aládé náà ni gbogbo wọn. Ní báyìí ọba Ghandi wọ́n ti yọ wọ́n ti lé wọn kúrò, wọ́n lé wọn léré kúrò lórí oyè. Àti ẹ̀ tí wàá gbọ́ pé ọba Ìgbò kan ni wọ́n lé báyẹn àbí ọba Haúsá kan nǹkan kan báyẹn. Wọ́n kí ló dé wá ṣẹlẹ̀ sí àwa Yorùbá? Bó bá jẹ́ pé ẹ̀yin bá dẹ̀ ti rí ọba Ìgbò àbí Haúsá tí wọ́n lé dànù báyẹn, ẹ jẹ́ ká gbọ́ ẹ fi sí comment section. Ọọ̀ni of Ifẹ̀, àsìkò tá a nílò yín rèé o, ẹ jáde kẹ́ ẹ wá sọ̀rọ̀, nítorí pé oyè Ṣọ̀ún kì í ṣoyè kékeré nílẹ̀ Yorùbá, oyè tó lágbára ni, oyè tó lágbára ni, ẹ sì ní láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, nítorí Yorùbá heritage ló ti fẹ́ máa crumble ní ojú gbogbo wa báyìí, kò dé àdẹ̀ nígbà láyè kó crumble. Òun náà ni olóyè Sunday Igboho ṣe ń pariwo lórí bí Yorùbá Nation ṣe máa jẹ́ solution. Ẹ drop comment yín gbogbo wọn tẹ́ bá rò nípa ọ̀rọ̀ yìí, and remember to like, comment and share. Thanks for watching. This is DIGINAIJA.